So sorry guys, I will be speaking Yoruba in this very video because this video concerns Yoruba speakers. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé. Orí ètò Get a Better Life TV náà ni ẹ wà ní orí YouTube àti káàkiri àwọn social media platform káàkiri. Ọ̀rọ̀ nípa ìwé Mimo Ifa Esin Akoda Olodumare òun náà ni mo mú wá fún ẹ̀yin followers mi. Mo rí pé ẹ máa message mi láti béèrè ìgbà tí ìwé náà máa jáde. So àwa náà ti ń retí tipẹ́ pé kí ìwé yìí jáde. So ìdí nìyí tí mo fi gbéra láti Àkúrẹ́ tí mo wá sí ilé bàbá Araba Ifalere tí wọ́n jẹ́ olùkọ̀wé yìí. So ọ̀rọ̀ tí mo bá wọn sọ mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ náà, tẹ́ bá gbọ́ tán màá wá sọ fún yín pé bí ẹ ṣe máa ṣe ẹni tó bá ní ìfẹ́ láti ra ìwé yìí, bí ẹ ṣe máa ṣe tí ìwé ṣe máa tẹ̀ yín lọ́wọ́ tó bá ti jáde. Ó ti jáde ni, ó ti jáde. Tẹ́ bá gbọ́ fídíò yìí tán ẹ máa mọ̀ pé ìwé yìí ti jáde tán, ó kù díẹ̀ báyìí kó jáde. So ẹ kọ́kọ́ gbọ́ fídíò tí mo ṣe pẹ̀lú bàbá nígbà tí mo wá rí wọn. So àbúrò àbọ̀yè bàbá kí n sà. Ògbó atọ́ àsúre òrìwò fún o. Ẹ ṣeun bàbá. Àwa mọ̀ yín sà, ṣùgbọ́n àwọn tó ń wò yín tọ́ṣẹ́ rí yín lé ìgbà àkọ́kọ́ ẹjọba sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó wò yín sà. Orúkọ mi ni Araba Ifalere Ọ̀dẹ́gbèmí Ọ̀dẹ́gbọlá kejì tí mo jẹ́ àràbà olùṣẹ̀ṣe fún ilẹ̀ Ìbàdàn, òǹkọ̀wé ìwé mímọ́ Ifá Ẹ̀sìn Àkọ́dá Olódùmarè. Ẹ ṣeun bàbá, ìdí tí a fi wá sọ́dọ̀ yín náà ni nípa ìwé yín sà. Àwa láti ìlú Àkúrẹ́. Ètò wa lórí YouTube ni wọ́n pè ní Get a Better Life TV. Òun ni ètò tá ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá lárugẹ. Ẹ jọ̀ọ́ bá sọ fún wa ìwé yìí, kí nìdí tí ìwé yìí ò ti ṣe jáde fún wa? Nínú ìwé mímọ́ náà ní ti mú ọ̀rọ̀ sọ. Nínú Ifá ní owó òsì, èyàn ò sùn, adífáfúnlákà yọ kọfákọfá kò ní rẹ́ni tí ó tà fún ọ̀wọ́n rìn dàgbọ́n sọ̀kalẹ̀ kébi má pọ̀ máa wo. Ifá ń fi yé ni mẹ́ wípé bí ó bá sí owó, èyàn ò sùn. Owó ló ń dá dúró báyìí. Ọ̀dítọ̀ ti ṣiṣẹ́ rẹ̀ parí, ìwé sì ti lọ sí printing, owó lókù tó ń dá dúró. Ṣùgbọ́n mo ti ń gbìyànjú bó tiẹ̀ jẹ́ péréte ni mo bá sì lè kọ́kọ́ tẹ̀ náà tí ó fi jáde. Ṣùgbọ́n tá a bá tẹ péréte ńgbà míì àmọ́ ẹ jẹ́ kówó rẹ̀ ọ̀wọ́n. Ẹ ṣeun bàbá, because àwa tá à ń gbé ẹ̀ṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ à ń ta ìwé yín náà. So àwọn tó dẹ̀ jẹ́ olólùfẹ́ wa wọ́n máa ń béèrè pé ìjọ́ wo ni ìwé náà máa jáde. Ìdí nìyí tá a fi gbéra láti Àkúrẹ́ tá a fi wá sí ibi tẹ́ wà níbí báyìí sà, láti wá ní ká sanwó ìwé yìí sílẹ̀ pé tó bá jáde o káwa náà wà lára àwọn tó máa kọ́kọ́ jàǹfààní ẹ̀, káwọn followers wà lára àwọn tó máa kọ́kọ́ jàǹfààní ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé àrídájú wà pé ìwé máa jáde sà? Lágbára lọ́wọ́ Olódùmarè July yóò bóde. So bàbá ní pé July ni ìwé náà yóò jáde o. So àwa ti wá láti wá jẹ́ kí bàbá mọ̀ pé àwa wà lára àwọn tó kọ́kọ́ fẹ́ gbà lára ìwé péréje tán ló máa kọ́kọ́ jáde yìí. So ẹ̀yin followers wa òun lẹ ti gbọ́ yìí o. Ẹ jẹ́ kí bàbá wa fún wa ní àwọn ìmọ̀ràn nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe wa, nípa ẹ̀sìn Ifá. Fẹ́ kí bàbá bá wa sọ̀rọ̀. Bàbá ẹ jọ̀ọ́ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn Ifá sà. Tí mo fẹ́ bá wa sọ náà ni pé ẹ̀rì mò ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ìwé yẹn wípé gbogbo ẹni tí ó gbé ìṣẹ̀ṣe ga kó Olódùmarè gbé wa ga. Gbogbo alọ Olódùmarè ó gbé ga. A gbọ́dọ̀ gbìyànjú láti máa gbé ìṣẹ̀ṣe ga. Tá a bá ti ń gbé ga àwa náà máa tẹ̀síwájú. Gbogbo ẹni tó bá fẹ́ fi nǹkan sórí alùgbàgbà, bàbá mi sọ wípé yóò nàgà, orí tiẹ̀ náà ó kọjá ibi tó wà. Ẹni tó fẹ́ fààyàn wálẹ̀ yóò fọwọ́ mú ẹni yẹn léjìká, òun gan bẹ̀rẹ̀ lọ́lẹ̀. Ẹ wo ẹ̀rí pọ́wọ́ tó fi fààyàn wálẹ̀ gan, ó tún ga dórí tiẹ̀ lọ. Nídìí èyí gbogbo wa ká máa gbìyànjú láti gbé ìṣẹ̀ṣe, èdè wa, àṣà wa, ẹ̀sìn wa ká máa gbìyànjú láti gbé sókè, àwa náà sì máa ròkè. Torí ẹni tó bá ti sọ èdè rẹ̀ nù, tó sọ àṣà rẹ̀ nù, ẹrú ni ó dà, ní dẹrú. Ẹ ṣé bàbá, ẹ jọ̀ọ́ máa tún padà wá láti wá ṣe interview fún yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó yẹ pé àwọn ọmọ olólùfẹ́ wa, àwọn ọmọ Yorùbá tí wọ́n máa jàǹfààní látara yín dáadáa bàbá. Ẹ ṣeun, ẹ jọ̀ọ́ fún wa ní àdúrà ká tó máa lọ. Gbogbo oníṣẹ́ ọwọ́ yóò mọ̀ rí ṣe, ṣòwòṣòwò rèrè ọjà, oníṣẹ́ ọba ọkọ ọba àdá ọba òní sáwa lẹ́sẹ̀, àṣepé oore Olódùmarè ó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ifá ní ìtìbìtì láwo ìtìbìtì, àtàbàtà láwo àtàbàtà, adébáfó lóríire ọlọ́rin yín ẹ̀pẹ́ níjọ́ tí àkàfó ṣàlọ́rùn. Ifá mọ̀yìn ajé mọ̀yìn aya mọ̀yìn ọmọ, èmi yan àìkú mo fi pẹ̀lú ẹ̀, àṣepé oore
Olódùmarè ó ṣe fún gbogbo wa. àṣẹ bàbá ẹ ṣé gan ẹ pé fún wa o ẹ ṣé bàbá. so ẹ káàbọ̀ so ìwé náà bàbá ti sọ pé July ni ó máa jáde àwa dẹ̀ ti make commitment pé tó bá ti jáde báyìí iye báyìí la need so mo fẹ́ kí ẹ̀yin followers mi tẹ́ bá ní interest then ẹ̀yin tẹ́ ti message mi lórí WhatsApp pé ẹ fẹ́ ìwé yìí mo fẹ́ kí link kan wà ní máa fi sínú description section nínú fídíò yìí link kan wà níbẹ̀ tí máa fi síbẹ̀ link yẹn ló lọ sínú store website tí a ti ń ta àwọn ìwé wa àti àwọn nǹkan ìṣẹ̀ṣe tá à ń tà lóríṣiríṣi orí website yẹn ni ẹ ti máa place order yín so mo máa fi link ti ìwé yìí gangan sí so ẹni tó bá fẹ́ place order so tí olóyìnbó ń pè ní pre-order because ìwé yìí gẹ́gẹ́ bí bàbá ṣe sọ wọ́n ní díẹ̀ ni ó máa fẹ́ jáde because owó tí wọ́n máa fi ṣe wọ́n kò pọ̀ lọ títí bí bàbá ṣe ṣàlàyé pé tí ò bá ti sówó kò nǹkan kan ò ní ṣe èèyàn ò ní lè ṣe nǹkan tó yẹ kó ṣe so bàbá ti ní pé díẹ̀ tó bá jáde náà báyìí a ti sọ fún bàbá pé àwa ní àwọn followers wa tó fẹ́ ra àwọn ìwé so èmi fẹ́ mọ iye àwọn tó fẹ́ rà so mo fẹ́ kẹ́ place order yín place order so tẹ́ bá ti place order ẹni tó bá dẹ̀ ti san owó ni máa kọ́kọ́ concentrate lé lórí so ẹ lè place order kẹ́ má ti san owó tó bá wù yín ẹ dẹ̀ tún lè place order kẹ́ san owó ṣùgbọ́n àwọn tó bá ti kọ́kọ́ san owó yẹn la máa fún ní ìwé yìí o so fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè message mi lórí WhatsApp number mi tó ń kọjá lójú screen yìí kẹ́ message mi màá ṣàlàyé fún yín ṣùgbọ́n ẹni tó bá fẹ́ message kó lọ sínú link tó wà nínú description section fídíò yìí kó place order so òun ni olóyìnbó ń pè ní pre-order so tó bá ti pre-order tí ìwé yìí bá ti jáde ní July tí bàbá fẹnu sí i pẹ̀lú àṣẹ Olódùmarè tí ó bá ti jáde ẹ̀yin tẹ́ bá ti kọ́kọ́ sanwó ni máa kọ́kọ́ send ìwé sí bó ṣe jẹ́ nìyẹn so mi ò ń ṣẹ́ni tẹ́ ẹ mọ̀ mí àwa kì í lù yan jìbìtì o tẹ́ bá ti sanwó àwọn tó bá ti sanwó list wọn a máa ní lọ́wọ́ a dẹ̀ máa send ìwé wọn sí wọn so tẹ́ bá ti fill normal tó yẹ kẹ́ fill nínú site yẹn website yẹn link tàfẹ́ tó wà nínú description yẹn tẹ́ bá ti fill ẹ̀ location yín everything tó bá pẹ́ fẹ́ ká fi rán mọ́tò ni ó wà ń bẹ̀ tó bá pẹ́ fẹ́ wá gbà ní ọ́fíìsì wa l'Ákúrẹ́ ni ó wà ń bẹ̀ tó bá pẹ́ fẹ́ ká send ẹ̀ sí yín pẹ̀lú courier service tá à ń lò ní iye owó ẹ̀ náà ó wà ń bẹ̀ iye tó bá ti èyí tẹ́ bá ti fẹ́ ni tẹ́ bá ti ṣe tẹ́ bá ti place order yín bẹ́ẹ̀ tí sanwó ó wà ń bẹ̀ tẹ́ bá sanwó àwọn tó bá sanwó la máa kọ́kọ́ send ìwé sí tí wọ́n bá dẹ̀ ti tán lẹ̀ ó ti tán lẹ̀ náà nìyẹn so nǹkan tí mo ní kí n sọ fún ẹ̀yin followers mi nìyẹn ẹ ṣé gan o mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo ìfẹ́ tẹ́ ń fi wọ̀n sí wa ìṣẹ̀ṣẹ̀ á gbè wá o àṣẹ.